ẹ̀yin Gàmbàrí ẹ wò kékeré wọlé níjọ́ kan ilẹ̀ ìlú Ìlọrin ó bọ́ lọ́wọ́ Fúlàní èsì yẹn rú because tẹ́ bá ti lè rí èèyàn tẹ́ bá ti lè rí oníṣẹ̀ṣe àtàwọn àfáà yẹn even kó jẹ́ Christian ní nǹkan bá tún papọ̀ ní Ìlọrin tẹ́ ń wò yẹn wọ́n ti jẹ́ lẹ́sìn míì tó bá fi lè ṣe kéèsì yẹn ní Ìlọrin wọn ó bà kéèsì yẹn jẹ́ téèyàn máa fẹ́ tírítì fọkọ̀ọ̀pù lọ́rin kẹ́niyàn ó gbégbèsè láti transfer kéèsì yẹn kó mbẹ́ yẹn ká gbé lọ sí ibòmíì láti lọ ṣe. That is the only way. Tí wọ́n ọba wa rọrùn láti múùfù kéèsì yẹn out of Ìlọrin ẹ gbàgbé kéèsì yẹn ẹ lè win ẹ̀ àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lẹ́ni ẹ lè win ẹ̀ láéláé ó ṣẹlẹ̀ ńgbà títa ni Ọlọ́run ó ṣẹlẹ̀ ńgbà títa ni Ọlọ́run ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri lórí àwọn cases báyìí tó bá ti jẹ́ bóyá ẹlẹ́sìn kan ọba ìsọ̀sọ̀ àwọn àfáà lọ́rin ni mo dá kéèsì ẹ̀rú torí ẹ̀ mo ṣe ń sọ ń gbà yẹn pé ìrànlọ́wọ́ kírànlọ́wọ́ táwọn yóò bá ṣe fún ìyá yẹn ká tètè ṣe èmi ò ní àkáǹtì ìyá yẹn lọ́wọ́ torí àwọn èèyàn ń pè mí fún mi ò ní àkáǹtì ìyá yẹn lọ́wọ́ ó dàbẹ́ pé lánàá mo rí tẹ́yí Tani Olohun post ẹ̀ lórí péjì ẹ̀ lórí program ẹ̀ tó ṣe wọ́n gbé jáde ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ ràn ìyá yẹn lọ́wọ́ ẹ lọ ran ìyá yẹn lọ́wọ́ ẹ jọ̀ọ́ àwa náà lọ́dọ̀ tí wọ́n bẹ àwa náà àti ń plan nǹkan tá a fẹ́ ṣe ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba abẹ̀yìn ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ tẹ́ ẹ fẹ́ kí ìyà ó jẹ ìran Yorùbá gbé ẹ dìde ìrànlọ́wọ́ sí ìyá yẹn wọ́n ti fẹ́ twist kéèsì yẹn mọ́ ìyá yẹn lọ́wọ́ wọ́n ti fẹ́ twist ẹ̀ mọ́ lọ́wọ́ irú àná yẹn ìyá yẹn ń ké ni tó ń sunkún wọ́n ti ro ẹjọ́ oríṣiríṣi wọ́n kọ́ àwọn bloggers jáde tó ṣe fídíò tó jẹ́ pé wọ́n ń jẹ́ ká máa mọ̀ pé ìyá yẹn ń parọ́ mọ́ àwọn mùsùlùmí ni táwa ló jólé no evidence wọ́n sá mọ̀ pé lẹ́jọ́ mo ti mọ̀ pé ibi tí kéèsì yẹn máa kú sí nìyẹn ìgbà kéèsì Tani Olohun tí Kataláre ní good case at least tá a máa fáìlì kéèsì pé kidnapping àti gbogbo bọ́yẹ tán ẹni tó tán kíní bọ́ wọn ò rí ṣe Emir Ìlọrin ara àwọn adájọ́ Nàìjíríà ní tẹ̀tẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfáà yẹn ló jẹ́ pé lọ́ọ̀yà àtàdájọ́ kankan ni wọ́n mọ bẹ́yẹ̀ ṣe lè manipulate case tí ẹjọ́ ò ní favour ẹni tí ń bá wọn jà so ìdí nìyẹn tó jẹ́ sọ láti lẹ̀ wípé ẹ̀kàn wá bí ìyá yẹn ó ṣe save because bí ìyá yẹn ṣe wà yẹn kò save mo mọ̀ Ìlọrin dáadáa wọn à ní sinmi mo mọ̀ wọn à ní sinmi the best thing tẹ́ lè ṣe àdẹ níjọba nílùú tí máa gbọ́ ẹkún mẹ̀kúnnù àní kò síjọba tó láàánú mẹ̀kúnnù òun ní ìṣòro tá a ní tí ń jẹ́ kó rọ individual láti yan ẹgbẹ́ ara wọn jẹ tó yẹ pé ibi tíjọba ti dá ní irú kéèsì yẹ kíjọba ló yẹ kó take kéèsì yẹn up but kò sí nǹkan tó jọ bí àṣà màmá mi grandma mi kó tó kú yóò ní má jẹ́ kí wọ́n yẹn jẹ o tá bá wá yẹn jẹ má jẹ́ wọ́n pa ọ́ tètè sákò ń bẹ̀ tá bá yẹn jẹ àyànjẹ gbé ni tá bá pààyàn àpagbé ni àwọn tí ìjọba ń bẹ lẹ́yìn wọn làwọn tí ìyà ń bá fa wàhálà ìjọba federal ń bẹ lẹ́yìn wọn ń bẹ lẹ́yìn mùsùlùmí country yìí torí ẹ̀ ló fi hard
Gbogbo cases ẹni táwọn èèyàn ṣe, if you are doing any case against Muslim in this country, you are just wasting your time. Ó hard láti win because where we have a sitting president as and his vice president, the same religion. Báwo lẹ ṣe fẹ́ ṣe irú kéèsì tí tẹ́ fi win ni wọn? State tẹ tó ti lọ fa wàhálà gangan fúnra yín, state yẹn náà Muslim state ni Kwara state. Báwo lẹ ṣe fẹ́ win ní irú kéèsì yẹn? Kò rọrùn. Kéèyàn ní kéèsì tó jẹ́ ní jù bẹ́ẹ̀ lọ kò rọrùn. Tí n bá ṣe ariwo táwọn èèyàn pa lórí Rahman tó pààyàn ní Ìlọrin gbà yẹn àti pé àwọn ara wọn ni wọ́n para wọn gbà yẹn ló jẹ́ kéèsì yẹn lè tó báyìí tó pé bí Christian ní Rahman pa tó fi ṣòwò àbí ọmọ ẹlẹ́sìn míì tí ì ṣe mùsùlùmí wọ́n lè tẹ́ kéèsì yẹn rí. Àṣírí bọ̀lẹ́ gbọ́ lẹ́nu mi lè ní bí Ìlọrin ti rí nù, bí Muslim ṣe rí nìyẹn. Ẹ̀sìn táwa náà ṣe dáadáa ni àmọ́ra wa àmọ́ wa tá a mọ̀ ń wà mọ́ bọ́jú máa ń manipulate nǹkan tá a dẹ̀ dákẹ́ tá a mọ̀ wòran bí wà tí o sí nǹkan kan. But títẹ̀mí ẹ wá bẹ́ẹ̀ ṣe tààbò lórí ìjà yẹn, ẹ rí i pé mo ń pariwo ààbò lórí ìjà yẹn. Ìgbà tí Tani Olohun bá ṣe pariwo ààbò rẹ o tó ra mọ̀ pé wọ́n lè pa Tani Olohun níbi tí ló ń bí wọn dé. Àtúwọ́n ń bẹ̀ yín nítorí ìtọ́lọ́run ọba, ẹ wá ààbò fún ìyá yìí, ẹ jẹ́ kí ìyá yìí wà lábẹ́ ààbò tó lágbára. Kò wù mí kí ìyá yìí padà sórí ilẹ̀ yẹn mọ́, kò wù mí. Tá bá rí ibòmíì tó secure outside Ìlọrin kábàyà yẹn ṣe ilé síbẹ̀, kí ìyá ọ ní ibùgbé, kí inú rẹ̀ ó dùn, ilẹ̀ yẹn kó tà á. Bó ṣe wà gan wọn ò ní ìrà dáadáa. Àṣírí ẹgbẹ́ lẹ́nu mi lé ní nígbà tí bọ́dà mi kan fẹ́ kúrò ní Kánò, gbogbo tó bá ti jọmọ́ bí ilẹ̀ mọ́là ilẹ̀ àwọn Fúlàní, ẹgbẹ́ mi kan fẹ́ kúrò ní Kánò, ilé rẹ̀ tó fẹ́ tà ńgbà yẹn, nígbà tí ó ra ilẹ̀ lọ́wọ́ wọn níye tó rà, ìgbà tí ó tà tó di ilé tó ti di ilé tuntun tí wọ́n ti lò ju oṣù méjì lọ, ó wá fẹ́ tà kúrò ń bẹ̀ pé òun padà lọ sí South. Tẹ́ bá gbọ́ iye tí wọ́n ná bí wọ́n ṣe rí nù. Tí irú rẹ̀ jẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ń bí àwa ọ̀dọ́rú ẹ̀wò rí sí yàn. Kọ́ ọjọ́ ọmọ Kánò kọ́ fẹ́ ta nǹkan rẹ̀ lé ní value ta nǹkan ládùúgbò yẹn wàá tà. Báwa ṣe rí tiwa ni àwa ń ṣe ẹni tí máa ń fẹ́ káyé èèyàn burú bí ìran Yorùbá ti rí nìyẹn. But a ti kẹ́ran mérò láti lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣì ní Fúlàní lọ́rẹ̀ẹ́ lẹ́ni tẹ́ ẹ ní Gàmbàrí lọ́rẹ̀ẹ́, gbogbo yín là ń dọ́gbọ́n ṣe àwọn wáàsí yìí fún, là ń ṣe ìṣítí yìí fún. Ẹ ṣọ́ra yín, wọn ò kì í ṣọ̀rẹ́ ànídalẹ́, wọn à ń ṣọ̀rẹ́ tí èèyàn máa gbẹ́kẹ̀lé. Wọ́n dàbí ìgbà tí èèyàn mú ejò tó jù sínú agbádá ni tó wá tó wé okùn mọ́ra rẹ̀ lọ́rùn. Ṣé ẹ mọ̀ pé ejò yẹn ò rí ibi sán dáadáa? Ó ní kéèsì tẹ́ ẹ bá mú Fúlàní àbí Gàmbàrí lọ́rẹ̀ẹ́. Títí mi lórí yẹn, ẹgbọ́n tí ìyá gẹ́gẹ́ fúnra rẹ̀ fẹnu ara ẹ̀ sọ, ẹ̀ rí ibi tí a ti ń sunkún bọ̀lọ̀bọ̀lọ̀. Ìyá yẹn ké, ẹkún ìyá yẹn nípa èmi nígbà tí mo rí tí ìyá yẹn ké. Ẹ̀yin náà wò ó. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o, ẹ gbà mí, ẹ ràn mí lọ́wọ́ lérí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí o, torí mò ń gbọ́ pé wọ́n ti fi hàn lẹ̀ o. Ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé o, ẹ dákun torí Ọlọ́run. Mi sàrájú ká mi délé èèyàn o, ilé mi náà ti á pè mí lẹ́jọ́ yà á ń ṣe ọ̀sẹ̀ nínú oṣù kọkànlá tàṣọ̀ṣẹ̀ ìnáwó tí mo fẹ́ lè ṣe ọdún Ọ̀ṣun mi tí mo fẹ́ lè ṣe lé ní àǹkà ọmọ Agbéyangí Yẹ̀kínì ló rán ọmọ rẹ sí mi pé wọ́n pè mí ní community o, mo lè bá nílé Agbéyangí, mo bá gbogbo àwọn mẹ́sàn-án náà bá lérí ìjòkó torí mo kà ní akíní tán mọ̀ kí wọn tán wọn kí tí ò sí o náà kí dáre kí máa gbọ́ tí wọn fẹ́ sọ ọmọ mi bíbí inú mi ní jẹ́ dáre pé kí máa gbọ́ àwọn tó ń sọ pé wọn fà wọn wá bá wọn pé kí wọn sọ fún mi pé èrè fẹsẹ̀ ṣe o èrè fẹ́ tó ń jẹ̀sẹ̀ sí ní gbogbo ìlú Ìlọrin mọ́ pé ṣe bẹ́ẹ̀ bí gbọ́ pé wọ́n sọ̀rọ̀ lérí
àwọn ọlọ́ọ̀sùn pẹ̀rìn ìfọlọ́ọ̀sùn mọ́ ní ìrètí bẹ́ẹ̀ ní ìtẹ̀sẹ̀ mọ́ pé a ní kí àkìlọ̀ fún mi fún kí ni a ní mò ń ṣe a ní àǹfààní a ní ìfẹ́ ọlọ́ọ̀sùn ìrètí bẹ́ẹ̀ ní ìtẹ̀sẹ̀ ọ̀dà èmi tí a ń bẹ nísàlẹ̀ kóòkó ti pẹ́ aláàfáà tí a bá fẹ́ torú ẹ̀ ẹni kó wá yọjú sí mi mo fẹ́ rí i mo fẹ́ láláàfáà yẹ kájọ sọ̀rọ̀ a ní táláàfáà lè mí mọ̀ wá ká ni àbẹ̀mí fẹ́ gbọ́ ní táwọn fẹ́ bá mi sọ tí ì bá sì farabalẹ̀ ìyàmọ̀ pé èèyàn ti fẹ́ lé mi ti pẹ́ bí a bá yẹ pé mi ò kọ́lé nìyẹn ti lé mi kò ní ìsàlẹ̀ kóòkó yìí mo á rìnrìn mo wí mi rí bàbá ẹni náà tó ní lé mi kò ní ìsàlẹ̀ kóòkó mo wí nítorí tọ́lọ́hún tó àǹfààní ọmọ mi mọ́ wọlé mi lè kákun ní sùúrù kí n gbọ́ tí wọ́n fẹ́ wí bẹ́ẹ̀ ni aláàjì kan ti dìde pé tó à ń gbọ́ tí wọ́n fẹ́ sọ fún ọ bí wọ́n bá jólí ẹ̀ tí wọ́n bá ti sọ náà sí bọ́ọ̀kú nísàlẹ̀ kóòkó ìyẹn ìjọ̀kó sí ni èmi á fẹ́ lọ́mọ arákùnrin ọmọ mi wí kó mọ̀ lọ́mọ ọlọ́pàá tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi òun náà wí kí n filẹ̀ pé kí n mẹ́sùn wọn sun ọ̀gá ni tó jẹ́ ẹni tí mo máa ń fẹ̀sùn sùn bí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ bí mo ṣe pe ọ̀gá nù torí nọ́mbà ọ̀gá yẹn wà lọ́wọ́ mi ẹ̀ ń pè ní orúkọ bàbá Saidi ní à ń jẹ́ ọmọ lómọ̀ ni tó jẹ́ ìsáàdìlé ọkọ mi kó mọ̀ fọ̀rọ̀ ògùn tá a ṣàlàyé sí ó sì pè wọ́n lójú ẹsẹ̀ lójú mi náà ló ṣe pè wọ́n pé ìyá tẹ̀ ń kojú sí wọn ẹ má dá wàhálà alẹ́ o ẹ bá dá wàhálà alẹ́ agbára yẹn ò ní ká o torí ìyá tí wọ́n pe gbogbo àwọn oníṣẹ̀ṣe lérí ọ̀rọ̀ tẹ́ tó ń bi ìyá o ti kí ìyá má pe àwọn ẹnìkankan kí má torí ọ̀rọ̀ má torí ìyá tẹ̀ o pé torí wàhálà ń bẹ́lẹ̀ tí àwọn èèyàn ti fẹ́ kí ọ̀rọ̀ yìí kí ṣe pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń fì kí ṣe pé ọ̀dọ̀ mi ló ti bẹ̀rẹ̀ tí ètì ẹ̀ mọ̀ pé gbogbo tí wọ́n ń fẹnu sọ àti wọ́n farapamọ́ pin lọlé ọdún ni wọ́n lọlé ọdún tán ọ̀hún wá ọ̀mọ̀ ní àlọ́ sọ́nà sílẹ̀ mi gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ṣàánú mi gbogbo oníṣẹ̀ṣẹ̀ ṣàánú mi gbogbo lórìṣà ẹ dìde o torí mò ń gbọ́ pé wọ́n ti sí hàn lẹ̀ o mò ń gbọ́ pé wọ́n ti yọ wọ́n kúrò níbi wọ́n ti hàn máa ń tàn mí o wọ́n ti ń tàn mí síwájú omi ìgbọ́bọ̀ kò mọ́ o mò ń sọ ń yálé sùn ní aṣọ kan ń wọ̀ káre o bí ẹ wèrè ẹ dákun ẹ ṣàánú mi ẹ mọ̀ gbà mí o gbogbo dúkìá mi ní alálàsé o tẹrantẹran mi lójó mọ́lé gbogbo tẹlifíṣàn kí ní omi tútù yẹn máa mára tútù gbogbo ẹni ẹjọ́ o bẹ́ẹ̀ tí ẹ mọ̀wé mo ní làákàyè kí ní ọrùn mi bẹ́ẹ̀ wọ́n sàn ṣe jàǹbá òmí báwọn tán wọ́n ṣe jàǹbá wọ́n wẹ́ lu ọpọlọ Ìlọrin lémi lérí ẹ̀yin ilẹ̀ á lè gbà mí ẹ̀yin oníṣẹ̀ṣe lè gbà mí ẹgbẹ́ ẹ̀yin ilẹ̀ lè gbà mí ẹ̀ lè ràn mí lọ́wọ́ torí mi ì mọ mi òun lè ságbà lẹ́yìn bọ́n bá retí bí èbá rí ẹni ẹ̀ ń ṣàánú mi pé àkókòrà mi kúkú láyé kò mọ̀ bí mi èní máa fojú rí yìí mo rí ẹ dákun ẹ ṣàánú mi gbogbo Ifá kanṣu adúpẹ́ lọ́wọ́ yín o àmọ́ lóore o Ọlọ́run ó ṣẹ̀san fún yín o ìmọ̀lẹ̀ ó ṣẹ̀san fún yín o gbogbo oníṣẹ̀ṣe pátá adúpẹ́ o gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà wá o ẹ má jẹ́ yà yìí jẹ wá gbé o ẹ̀yin náà lè ràn wá lọ́wọ́ o ẹ ṣàánú wa o ìyá yìí ti dàgbà kò síṣẹ́ kankan tó lè ṣe mọ́ kò sí kankan tó lè ṣe mọ́ tó fi gbogbo tó kójọ mọ́ o ẹ ṣàánú ìyá yìí o. ìyẹn bẹ́ẹ̀ yẹn borí pé ti wo ẹ ti rí gbọ́ bí gbogbo àlàyé tí ìyá yẹn ṣe kọ́lá lánú kó fi sọ rẹ̀ àtààbò rẹ̀ kó fi bòyá yẹn ìyẹn lọ. lẹ́yìn àná òde yìí bí àjẹta sànà ni kò yé mi nílùú Ìlọrin la bá dédé léegun bá gbajú nígboro ìgboro ìlú Ìlọrin Ìlọrin àbíbo náà pé bẹ́ẹ̀ ní Ìgbèjìlá Ìlọrin Kwara State àwọn kan nírọ́ ni skiti náà ń ṣe kò lè jẹ́ skiti káwọn àgbààgbà wo dúró ara àwọn àgbà ṣàǹkóṣàǹkó tó jágbà wo tí wọ́n dúró tí wọ́n ń wọ́ọ̀ṣì kí nìyẹn wọ́n ń wo ẹni tí ó bá jáde tí ó àtàkì wọn torí mo rí pé ìdúró àwọn àgbà wo yẹn ìdúró tí ó bá bàjẹ́ kó bàjẹ́ ni táàdì ó bá dà sí káàdì ó dà sí wọ́n gbé ṣùwá sórí ìwọ́de eégún yẹn wọ́n gbé ṣùwá tẹ́fì mọ̀ pé ọ̀rọ̀ tá a sọ ọjọ́ kìíní àná ọ̀rọ̀ náà wá sí ìmúṣẹ ẹ̀yin náà ẹ wo bí eégún ti jó eégún ní ń jó yẹn wò.
èmi tí mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ìlọrin tí mo ní tó bá wù yín ẹ máa fi rọ́ lògbà. Yorùbá pa òwe kan, wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún ìjọ kan òdodo bá. Tí èèyàn bá mú irọ́ tí bá ń lò lọ́nà tó tọ́, tí ò fi yà jẹ ọmọnìyàn, possibility wà kó mú irọ́ náà jẹ. Ṣùgbọ́n ẹni tí bá ń mú irọ́ tí ń lò lọ́nà tí ò tọ́, tí fi ń yan àwọn èèyàn jẹ, tí fi ń pa àwọn èèyàn lẹ́kún, kò sí ní inú Elédùà gan ò ní dùn sírú ẹni bẹ́ẹ̀. Òní tí Ìlọrin ṣe tí mo fi sọ fún ọ pé ẹ̀yin Gàmbàrí ẹ wò kẹ̀kẹ́ wọlé níjọ́ kan ilẹ̀ ìlú Ìlọrin ó bọ́ lọ́wọ́ Fúlàní.